ìwọ náà wọ́dún tó ti ń sọ fún wa pé Nigerian Army wọ́n lè tọ́jú Nàìjíríà. Sórí iye sójà tó pa ní Niger State 20 soldiers ni Fúlàní terrorists pa. Ó mọ̀ ní tó ṣe pa wọ́n pa wọ́n nítorí pé Fúlàní ló ń control military Nàìjíríà. Èyí tí a ṣe láti jẹ́ kí ó yéra wa pé sórí ibi tí Nàìjíríà wà lónìí, Malafia the late one ó sọ fún wa pé Fúlàní ó máa take over Nàìjíríà. T.Y. Danjuma ní ká lọ tọ́jú ara wa. The current DSS director ọmọ Ogun State ni ó sọ fún wa pé kí gbogbo wa ká lọ defend the community wa. Èmi náà wá ń sọ fún ẹ lẹ́nu lọ defend the community ẹ, má dúró de Nigerian police. Wọn ní fire power táwọn Fúlàní ní gbogbo ilẹ̀ Haúsá lẹ́ni. Fúlàní ló ń control ẹ̀ láti 1806. Agenda Usman Dan Fodio yẹn òun náà ni wọ́n fi gbé wá láti lè ṣe kíni, láti lè sọ fún gbogbo ọmọ Yorùbá pé àwọn ń bọ̀ wá gbalẹ̀ wa. Jẹ́ ká jọ ṣe kíni, ká béèrè fẹ́tọ̀ yìí. Má dispute, má argue, má sọ pé o mọ̀, nítorí pé àwọn Fúlàní agenda àwọn kan ni pé kó gba ilẹ̀ wo ló fẹ́ gbà. Ilẹ̀ Yorùbá bó ṣe gba tàwọn Haúsá ní 1806. Ìdí tí Koiki Media ṣe ń polongo ní gbogbo ìgbà pé jẹ́ ká jọ gbéra ńlẹ̀, ká béèrè fẹ́tọ̀ wa so that kí a lè ní future wa ti wà completely under the drain. Ẹ jẹ́ ká move before 2027. Bí a ti ṣe ń polongo Yorùbá nation èní tí wọ́n ní ká jáde ká béèrè fẹ́tọ̀ wa, ìwọ náà jáde kó béèrè fẹ́tọ̀ ẹ. Kò tí ì pọ̀jù tó bá jáde nínú yàrá ẹ níwájú ilé ẹ tó ń sọ pé ìwọ náà fẹ́ Yorùbá nation. Ó máa fi kún ìtí gbogbo àjọ ń ṣe ni. Mo kí gbogbo àwọn bàbá wa láti Alana, Emeritus Professor Adebanji Akintoye, the national leader of the Yoruba self-determination. Mo kí Dr. Chief Sunday Igboho, the generalismo ẹkùn ọkọ̀ Fúlàní. Mo kí àwọn deputy méjèèjì, Emola Kayode àti George Akínọlá, the YSDM, gbogbo committee, finance secretary. Mo kí gbogbo ẹgbẹ́ láyé ọgbẹ́ kankan sílẹ̀. Mo kí gbogbo media tó ń ṣiṣẹ́. Mo wá kí gbogbo Koiki Media staff tó ń ṣiṣẹ́ back to back. Máa rántí pé tí Fúlàní ò báyìí ti jẹ gbé, àwọn tó ti jí gbé tó ti pa, àwọn tó ti jí gbé tó ti san ransom, ṣé bẹ́ẹ̀ la ṣe máa bá lọ títí ká tún máa ní a fẹ́ lọ ṣe election míì? Election ò lè solve problem tó wà Nàìjíríà. Gbogbo àwọn olóṣèlú ló mọ̀ yẹn, àmọ́ wọ́n parọ́ fún wa pé election máa resolve problem wa. Let us ask for our rights. Self-determination is not a crime. The Nigerian military has failed and they don't have what it takes to protect the indigenous people anymore. We saw the killings in Benue State. Over 300 people were massacred. We saw those that were killed with helicopter dropped in the terrorists in Enugu. We saw what happened in Owo in 2022 when the late Akeredolu was still alive at the St. Francis Patrick Church. We have seen the Bodija bomb blast. How much more do you need to be told that Nigeria is no longer a country, it's a failed state? And this is the reason why we, the Yorubas, are saying to President Bola Ahmed Tinubu to dissolve Nigeria as quickly as possible, because the Fulanis are moving on a daily basis to create havoc, kill, maim, rape the indigenous people across Yoruba land and across other parts of Nigeria. My name is Olami Koiki, one of the campaigners of the Yoruba Nation Self-Determination, and I hope you will join the movement so that we can get the hell out of the British fraudulent amalgamation. Koiki Media, bringing the world closer to your doorsteps.